mo ṣàdéhùn fún Olóyè Sunday Igboho ọjọ́ tí wọ́n fẹ́ yọ̀ǹda Yaya Gambari fún mi níbi tí Saheed fi sí tí mo fẹ́ gba Yaya Gambari, mo ní mi ò ní lajú mi sílẹ̀ kí ìyà jẹ Yaya Gambari Abdulrasheed, mo ní mi ò ní lajú mi sílẹ̀ kí ìyà jẹ Yaya Gambari. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo ní congratulations to Yaya Gambari. Àwọn èèyàn kan ń pè mí nígbà tí a rí post tí Agùnmáníyè gbé jáde nípa ọ̀rọ̀ Yaya Gambari. Àwọn èèyàn sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdẹ̀ sí mi pé Yaya Gambari o, Yaya Gambari o, Yaya Gambari o. Mo wá kọ́kọ́ sórí page mi, money for those people that send Yaya Gambari to me. I've said this more than 5 times pé kí Yaya Gambari lọ bẹ̀bẹ̀. Yes. Mo wà ń support. Mo wà ń support pẹ̀lú pé kí Yaya Gambari lọ bẹ̀bẹ̀. Yes. Kí ni reason jẹ́ kí n wà ń support? Màá sọ fún yín. Ẹlẹ́ẹ̀kejì mo tún wá kọ́ nígbà tí Yaya Gambari tún wá bẹ̀bẹ̀ tán, mo tún wá kọ́, mo ní alhamdulillah, congratulations to Yaya Gambari, freedom at last, go and face your life. Ṣé tí rí ọ̀rọ̀ méjì tí mo kọ sórí péjì mi pa Yaya Gambari bó ṣe rí lẹ́mí mo ṣe kọ́ yẹn, mi ṣe mùjámálà o, bó ṣe rí lẹ́mí mi gangan mo ṣe kọ́. Àkọ́kọ́ ni wípé gbogbo wa la lórí mídíà, gbogbo wa la ti mọ bá ọ̀rọ̀ Yaya Gambari ṣe rí lórí social media. Ẹ mọ̀ pé Yaya Gambari ò bu ẹnìkan tó mi lórí social media ńjọ́ tí wọ́n ń lò nílòkulò. Kọ́lọ́hún tó ń lò mí láti yọ́ kó lo oko ẹnu tó wà. Ṣé ajọ́jọ́ Ọlọ́run ti lò mí láti lo Yaya Gambari lóko ẹnu tó wà. Èmi o, Ṣákírù ọmọ Álímì o, èmi ò ní rán Yaya Gambari níṣẹ́ kan pé kó lọ bú ẹnìkan. Mi ò dẹ̀ rán rí. Kódà èyí tó padà di pé di wàhálà sí lọ́rùn tó di pé wọ́n padà gbé lọ ilé ẹjọ́, gbogbo àmọ́ ti sọ láyé mọ́ ìgbà Fúlàní ló pè. Ọlọ́run kò jẹ́ voice yẹn padà jáde. Voice yẹn jáde tí wọ́n play. Fúlàní ló ní kó lọ attack wọn. Kódà fídíò, fọ́tò engineer, gbogbo fọ́tò family engineer, Fúlàní ló send ẹ̀ sí Yaya Gambari pé kó gbé bọ́ta. Tí voice yẹn jáde láàrin wa náà. Voice èmi, Fúlàní, Yaya lájọ wà lórí call yẹn tí Yaya Gambari fi record wa. Ẹ̀ríkẹ́ mi ò support. Tí voice wájọ wà ń bẹ̀ ni now. So that problem tó padà níyẹn, mo á ò pé mi ìfẹ́ fílẹ̀ sínú problem yẹn ló yẹ kí n gbé ọ̀rọ̀ Yaya Gambari sórí. Bàdí máa gbọ́dọ̀ Yaya Gambari sórí pé báwo ni kò ṣe ní jẹ àjẹgbé ìyà torí pé kò dàrú lóòótọ́ pé wọ́n lò Ọlọ́run dẹ̀ padà là. Ṣùgbọ́n èmi ò ní lu ọmọ lọ́mọ nílòkulò torí èmi náà bẹ̀ Ọlọ́run kí n jèrè àwọn ọmọ mi. So that àwọn èèyàn kan sọ, wọ́n send voice kan pé Yaya Gambari sọ pé torí pé òun ò dá sọ̀rọ̀, òun ò bá wọn dá sí ọ̀rọ̀ kíní mọ́, ẹ̀yin náà ṣe support òun mọ́. Mo ní Yaya Gambari bẹ́ẹ̀ ṣe rí yẹn, small body big engine. Yaya Gambari ó mọ ohun tó ń sọ. Ihun tó ń sọ ni wípé ó mọ̀ pé tóun ò bá ju lámbà yẹn fún wọn, wọn ò ní welcome òun. Torí Yaya Gambari bó ṣe wà yẹn, ihun tó ń sọ yẹn, engine tó wà nínú Yaya Gambari gbọ́n débi wípé ó jẹ́ kó rí voice mi mú wá níbi tí mo ti ń sọ bẹ́ẹ̀ fóun. Àkójọ gbé. Ṣé bí máa bá sọ̀rọ̀ lórí fóònù ni, mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ̀ pé Yaya Gambari bó ṣe wà yẹn ò ní bá sọ̀rọ̀ lórí fóònù tó bá lò nílòkulò, tó bá fẹ́ rán á rìkọ́ọ̀dù ẹ̀. Èyí tó sọ yẹn pé torí pé òun ò bá wọn dá sọ̀rọ̀ kan tó bá sì mọ̀ náà ṣe bóun ṣẹjọ́ mọ́, ó sọ yẹn fún wọn torí kó lè rọ́nà lọ ni. Ṣùgbọ́n mo support pé kó lọ bẹ̀bẹ̀. Mo support. Ihun tí mo dẹ̀ fẹ́ fi ẹ̀bẹ̀ yẹn ṣe, òun náà ló padà ṣẹlẹ̀. Màá dẹ̀ ṣàlàyé fún yín kó máa yé yín.
káwọn kan bá bèrè pé kí ló tí a ṣe bá Yaya Gambari ṣẹjọ́ ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ mi mú ló bá ṣẹjọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣàní Ọlọ́run padà gbà bẹ́ẹ̀ fún mi pé Ọlọ́run padà jẹ́ kí ìyà jẹ ọmọ yẹn ṣe ti rí gbogbo ayé ló mọ̀ pé mi mò ń bá ṣe kéèsì Yaya Gambari tẹ́lẹ̀ tí mò ń náwó tí mò ń nọ́ra gbà tó yá àwọn ẹgbẹ́ tájọ́ ń ṣe last man standing wọ́n gba kéèsì yẹn lọ́wọ́ mi pé kájọ́ máa ṣe à ń ṣe ti Yaya Gambari ti ẹ̀sẹ̀ àlùnákà ti Mọ́nsúrà nígbà tó yá tọ́lọ́hún ṣe títí ẹ̀sẹ̀ àlùnákà kó ń bẹ̀ tí Mọ́nsúrà náà kó ń bẹ̀ ó kù ti Yaya Gambari nìkan ṣùgbọ́n gbogbo àwọn tájọ́ wà nínú gúrùpù yìí ló máa ń complain a lot nípa ọ̀rọ̀ Yaya Gambari wípé wèrèwèrè ẹ̀ pọ̀ lórí social media tí wọ́n náà dẹ́ mọ̀ tèmi náà mọ̀ pé wèrèwèrè Yaya Gambari pọ̀ lórí social media wọ́n Yaya Gambari ṣe kinní kan fún mi tí mi ò sọ lórí social media ẹni kíni ṣé ní gbogbo wèrèwèrè tí Yaya Gambari máa ń ṣe yẹn wèrèwèrè tó máa ń ṣe lórí social media ọ̀pọ̀lọpọ̀ èmi ò kí n rí ó blọ́ọ̀kì mi lórí péèjì ẹ̀ Yaya Gambari blọ́ọ̀kì mi lórí péèjì ẹ̀ mi ò lè fi àkáǹtì gan wo Yaya Gambari nígbà náà àfi tán bá sọ fún mi pé ó ṣe nǹkan kan mo ṣe máa wá bò mí láti lọ fi wo Yaya Gambari so mi ò ń sóòrí gbogbo wèrèwèrè tó máa ń ṣe lórí social media ó blọ́ọ̀kì mi ṣùgbọ́n torí pé mi ò ní interest lórí ọ̀rọ̀ Yaya Gambari pé bóyá kí n kó bá mi ṣe nǹkan kan àbí kí mi ò ní interest kódà òun náà ti sọ́rí àti sọ́rí mo lè má bá a sọ̀rọ̀ oṣù mẹ́fà oṣù mẹ́ta mo lè má bá a sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi mẹ́sẹ̀jì ẹ̀ wá lórí fóònù mi rẹpẹtẹ títí dì sìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi ó máa ń béèrè owó ni ó máa send mẹ́sẹ̀jì sí mi pé òun ní ìdí owó mo lè máa fún lówó pé kí wọ́n pe Yaya Gambari pé lọ bá mi sọ̀rọ̀ yẹn kọ́ ìdàkùn ṣé Yaya Gambari lè sọ ohun tí bá sọ lórí social media ni ṣé ó ní voice tó mi ni ṣé ó ní làákàyè tó mi ni ṣé ó ní evidence tó mi ni ṣé ó gbọ́n tó mi ni ṣé ó lè sọ̀rọ̀ tó mi ni so that lẹ́yìn pé kí n fún lówó ṣùgbọ́n àwọn tó máa ń follow ẹ̀ tó wà nínú group yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ kí n mọ̀ pé wèrèwèrè ẹ̀ pọ̀ pàápàá jùlọ kó máa dá sí àwọn ẹjọ́ tí yóò kàn kó ẹjọ́ Yorùbá nation ẹjọ́ Odùduwà ẹjọ́ àwọn ẹlẹ́bọ ẹjọ́ àwọn eléyìí kó máa lé gbogbo ẹjọ́ Ìyábọ̀ Òjó Bímbọ́ Òṣì kíní kan gbogbo àwọn ẹjọ́ yẹn ẹ rí pé nígbà tí wàhálà yẹn pọ̀ mo ṣe disclaimer torí péèjì mi lẹ́ẹ̀mẹ́ta pé tí wọ́n bá mú Yaya Gambari gbogbo ẹjọ́ tí yóò kàn tó ń dá sí o mi ò ní dá sí o gbogbo ayé ló mọ̀ pé lóòótọ́ ni mo kọ sórí péèjì mi pé Yaya Gambari tán bá mú ẹ o gbogbo ẹjọ́ tó ń dá sí mi ò ní bẹ́ẹ̀ dá sí mọ́ o gbogbo ayé ló mọ̀ pé mo kọ sórí péèjì mi torí tí wọ́n ń sọ fún mi ń pa ẹ̀ inú gúrùpù yẹn ló jẹ́ kí n kọ sórí péèjì mi ìyẹn já kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì Yaya Gambari náà ń ta àgbo lóòótọ́ lódodo ó jogún àgbo yẹn bàbá ẹ̀ mọ̀ ń pa ẹ̀ ó jogún ẹ̀ ṣùgbọ́n Yaya Gambari ò serious pẹ̀lú ọ̀rọ̀ àgbo yẹn kò serious àwọn tó pè mí lórí ọ̀rọ̀ Yaya Gambari pé àwọn sẹ́ǹdì owó sí kò fún àwọn lágbo àwọn fún lówó kò fún àwọn lágbo wàláyì tàláyì súnmọ́bí láìláìláìláwà tí n bá ní fi kún tí mi níyọ kó mẹ́wọ́n lé ní 300 láwọn tó bá pè mí alájọ Ọkanlọmọ ẹ̀yin bàbá Yaya Gambari o afúnlówó àgbo kò fún àwọn lágbo afúnlówó àgbo kódà títí kan àbúrò mi kan wà lórí prógámù yìí àbúrò mi kan wà lórí prógámù yìí Abdulrasheed ìyẹn náà pè mí òun fún Yaya Gambari òun ló kọ́mẹ̀tì yẹn Abdulrasheed ìyẹn náà pè mí gbà yẹn òun ló kọ́mẹ̀tì yẹn bàbá kan náà wà ní Amẹ́ríkà mi báyìí kódà títí kan náà wọ́n tajà wà nínú last man standing iná tó wà ní gúrùpù wọ́n tún fún lówó kò fún wọn lágbo iná tó wà nínú gúrùpù àyè mìíràn tó súnmọ́ mi nígbà tí mo mọ̀ wá pé Yaya Gambari ilé fún ẹ lówó fún lágbo ilé fún ẹ lówó fún lágbo ilé fún ẹ lówó nígbà tí wàhálà yẹn pọ̀ tí mo rí pé
àwọn ènìyàn fẹ́ fi wàhálà pa mí lórí àgbo mo dìídì wá kọ́ sórí péjì mi ni pé kẹ́nìbọ̀dì má pè mí lórí ọ̀rọ̀ àgbo Yaya Gambari mọ́ mi ò ta gbó kẹ́nìbọ̀dì má pè mí lórí ọ̀rọ̀ Yaya Gambari mọ́ torí pé mi ò ta àgbo ọjọ́ yẹn mo ti ní àlàáfíà kódà ẹnìbọ̀dì bá tún pè mí sìn Alhaji Ọkanlọmọ mi ìdásọ̀rọ̀ àgbo mọ́ mi ìdásọ̀rọ̀ àgbo mọ́ mi ìdásọ̀rọ̀ àgbo mọ́. Ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì inú tí àwọn tájọ wà nínú gúrùpù yẹn ń rí lára Yaya Gambari. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kẹta ni pé kí Yaya Gambari tó bá níjọ́ kan ọjọ́ kóòtù ẹ̀ kí Yaya Gambari máa lọ kóòtù kó dẹ̀ máa parọ́. Èmi ni máa ń sẹ̀ǹdì owó mọ́tò sí pásánà lápò ara tèmi gúrùpù ló ń sanwó lọ́ọ̀yà ló ń sanwó àwọn lọ́ọ̀yà èmi ni máa sẹ̀ǹdì owó mọ́tò sí lápò ara tèmi gbẹ̀wò mọ́tò kí Yaya Gambari wá gbowó mọ́tò kó máa lọ kóòtù kó tó máa wá lé mú ó ń jẹ́ kó ń dún àwọn tó wà ní gúrùpù pé àwọn kan ń wé ìṣe owó lórí ọmọdé yìí ni so that kó tó wá di wípé Nàìjíríà kan tí mo wá lọ Nàìjíríà tí mo lọ gbẹ̀yìn before tí mo lọ yìí mi ò ráyè máa attend meeting ní group dáadáa ó dá pàṣẹ ẹni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá kan àbí ọ̀rọ̀ kankan tó ń ṣẹlẹ̀ mi rántí issue kan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn mọ́ Yaya Gambari wá ń treat matter yẹn lórí page ẹ̀ lórí TikTok bí ọ̀rọ̀ Yorùbá kan ń já àwọn tí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nígbà yẹn tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islamic fracas ọ̀rọ̀ àwọn ayé ìkànnà àwọn tí àjọ wà ní last man standing ẹni yẹn wà ní Canada mo forúkọ bò láṣìírí ó wá lọ kọ́mẹ́ǹtì sọ́dọ̀ Yaya Gambari inú ẹni tó ń náwó tó ń gbọ́ bùkátà Yaya Gambari wá lọ kọ́mẹ́ǹtì síbẹ̀ Yaya Gambari bá gbé ẹni yẹn ṣépè ó gbé ṣépè gidi gan ni o ó gbé ṣépè tọmọtọmọ ẹni yẹn wá screen record wá gbé wá sínú group àwa treat matter yẹn àwa gbé Yaya Gambari àti màmá ẹ̀ a gbé wọn sínú group yẹn àwa bá wọn ṣe meeting so that àwọn yẹn wá bá wí ọjọ́ yẹn wá sọ fún pé pẹ̀lú nǹkan tó ń ṣe wérewère tó ń ṣe yìí o tí ẹ kọ́kọ́ lọ ronú kí ló fẹ́ ṣe láyé ẹ̀ àbáwí ó dẹ̀ bẹ̀bẹ̀ màmá ẹ̀ náà bá kódà gbogbo ta sọ́njọ́ yẹn pátápátá screen record ẹ̀ wà nílẹ̀ bàtà Yaya Gambari mo ti dáríjì mi ìdẹ̀gẹ́dà ti ṣe wọn mo dé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ padà kọ́rọ̀ ẹ̀ já sí ṣùgbọ́n gbogbo ta bá sọ́njọ́ yẹn pátápátá screen record ẹ̀ wà nílẹ̀ ọjọ́ yẹn náà wá sọ pé Yaya Gambari wérewère tó ń ṣe kí ló fẹ́ ṣe láyé ẹ̀ gan-an lọ́rọ́ dá afún ẹni suspension bóyá ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta kọ́la fún gbà yẹn kó lọ fi ronú sí ohun tó fẹ́ ṣe láyé ẹ̀ kó lòdì social media lọ fi ronú sí ìgbà yẹn ni mo wá kọ sórí péèjì mi wípé ẹ rí pé mo kọ sórí péèjì mi gbà yẹn pé we suspend Yaya Gambari for 2 weeks or 3 weeks on social media pé kó tẹ̀lé fi ronú sí ohun tó fẹ́ ṣe láyé ẹ̀ gangan àti ràn lọ lé kéwú ní Kútọ́nù wàhálà mídíà yìí náà 3 weeks àfáàgìdì wọn àdá fún yẹn àfáàgìdì wọn àjọ wà nínú gúrùpù yẹn ni àti ràn lọ lé kéwú ní Kútọ́nù wàhálà yìí náà lẹ́kí wọ́n padà suspend ẹ̀ ń lé kéwú yẹn wàhálà pé ó ní kéèsì lọ́dà kò padà meet up lé kéwú yẹn mọ́ 3 weeks táwọn fún Yaya Gambari pé o gbọ́dọ̀ ṣe prógrámù fún 3 weeks kó lọ fi ronú sí ohun tó fẹ́ ṣe láyé ẹ̀ 3 weeks yẹn ò tí ì pé 3 weeks yẹn bóyá 3 weeks yẹn pé bóyá kò pé mi ò ná ìdájú ṣùgbọ́n àárín 3 weeks yẹn lèmi lọ sẹ́kọ̀ọ́ mo lọ sẹ́kọ̀ọ́ 3 weeks yẹn bóyá wá ti pé bí ò ti pé mi ò mọ̀ o ni wọ́n wá pe emergency meeting inú group yẹn pé Yaya Gambari ta ni kó máa ṣe programu ó tún padà lọ ṣe programu ló mú meeting lọ ṣe meeting yẹn mi ò sí ní meeting yẹn jọ yẹn meeting yẹn náà ti wá dé sáà pé okay o àwọn ò dá sọ̀rọ̀ Yaya Gambari mọ́ àwọn ò dé response case Yaya Gambari mọ́ ohun tó fà á nìyẹn kò ṣe nítorí pé
òun ò bá wọn ṣe òun ò bá wọn dá sọ̀rọ̀ fracas islamic mọ́ pé wọ́n ràn òun ṣe òun ò jẹ́ mọ́ ìyẹn kọ́ ó ju lámbà yẹn lẹ̀ fún wọn nítorí kó lè rọ́nà lọ ni ó ju lámbà yẹn fún wọn ṣùgbọ́n tó fà gan táwọn gúrùpù yẹn ṣe sọ wípé àwọn ò ṣe mọ́ ni pé wọ́n nítorí pé ọjọ́ tí wọ́n fún ò tí ì pé ó tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò èmi ò dẹ̀ sí ń bẹ̀ ńjọ́ yẹn mi ò sí ń bẹ̀ mi ò sí ń bẹ̀ yes àwọn nàbàgì tó máa sọ yẹn wàhálà mi ò sí mítìnì yẹn jọ àjọwà mítìnì pẹ̀lú àjọwà ní gúrùpù kan nàbàgì tó wà ní but èmi ò sí mítìnì yẹn jọ yẹn kódà wọ́n padà pè mí mi wọ́n ti pé wọ́n pè mí sí mítìnì yẹn but ọjọ́ yẹn gangan mo wà ní pátí níjọ́ yẹn gangan ọjọ́ tó ń ṣe mítìnì yẹn mo forúkọ bo ṣíàmà mi kan láti rí mo wà pẹ̀lú ṣíàmà mi yẹn ní pátí yẹn mo wá pé mi ò gbọ́n tẹ́ ń sọ pátí ni mo wà o wọ́n wá ní àwọn ti decide àwọn ò ṣe kéèsì Yaya Gambari mọ́ o ìjọdẹ ìgbàlẹ́ pé ẹgbẹ́ rẹ̀ ni wọ́n ń pàṣẹ mi ò lè dá sọ nǹkan kan ju pé tó wá pé yẹn ni o èmi náà mo jọ̀wọ́ mo yọsẹ̀ it's better kí Yaya Gambari lọ tọrọ àforíjì torí pé èmi nìkan ò fẹ́ máa dá ṣe kéèsì Yaya Gambari yẹn lọ number one number two Yaya Gambari èmi gan fún ara mi ò mọ ohun tó ń ṣe lórí page ó ti blọ́ọ̀kì mi mi ì mọ ohun tó ń ṣe lórí page yẹ mi ò kí ń rí mo dẹ̀ pé mo pe màmá ẹ̀ mo ok the better ni pé mo dẹ̀ pé àwọn tó ń fi àjẹ́ àwọn tó ń bá Yaya Gambari ṣẹjọ́ yìí àwọn tó ń bá ṣẹjọ́ yìí wọ́n mọ̀ fẹ́ máa dààmú mi látara Yaya Gambari ni wọ́n fẹ́ máa fi Yaya Gambari dààmú mi ni wọ́n fẹ́ máa fi Yaya Gambari fún mi ní problem torí èmi gangan náà fẹ́ bájà Yaya Gambari kọ́kọ́ èmi gangan náà fẹ́ bájà mo rò pé tí n bá ní kí n máa continue kéèsì Yaya Gambari mo kọ̀ọ̀kan máa ná owó mo máa ṣe wàhálà mo máa gbéra ẹ̀mí ara mi gbóná lórí ọmọ tẹ́nu mi ò ká ẹ̀gbọ́n lórí ọmọ tẹ́nu mi ò ká mo kàn máa gbẹ́nu ẹ̀mí ara mi gbóná ni bẹ́tà ni pé jẹ́ kémi náà withdraw tí mo bá wá withdraw kí ni máa rí ń bẹ̀ òun lélẹ́yìí o tí n bá wá withdraw lórí kéèsì kí ni máa rí bẹ̀ mo mọ̀ wípé àkọ́kọ́ ni pé kéèsì tó ń ṣe lọ́wọ́ àwọn lọ́ọ̀yà tí wọ́n bá yọjú mọ́ tó bá yá wọn náà fẹ́ gbé èmi àti lè declare pé mi ò dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ o mo mọ kíní kan dájú pé tí wọ́n bá gbé Yaya Gambari tí mi ò bá dá sí tí mi ò involve ara mi sí tí wọ́n bá gbé wọ́n á kàn lọ fìyà jẹ ni tẹ́nibọ̀dì ò bá yọjú wọn padà filẹ̀ ohun tí mo padà rò nìyẹn o pé tẹ́nibọ̀dì ò bá yọjú nígbà tẹ́nibọ̀dì ò bá ti yọjú lára àwa tó ń bá jà pàápàá jùlọ èmi tí n bá ti yọjú tí n bá ti dá sí mo mọ̀ pé tó ń bá gbé Yaya Gambari wọ́n á padà filẹ̀ náà ni tí Yaya Gambari wá lọ bẹ̀bẹ̀ yìí sẹ́kọ̀ọ́ máa fi gbé kó wá sáré lọ bẹ̀bẹ̀ kó wá fún ní freedom ẹjọ́ tó tọ́ lọ ṣé inú mi ò ní dùn sí torí mi ìfẹ́ kíyà jẹ́ kò dẹ̀ wù mí kí n náwó lé lórí mọ́ táwọn èèyàn gbọ́ mi yé báyìí mi ò fẹ́ yẹ kí ìyà jẹ Yaya Gambari kò dẹ̀ wù mí kí n náwó lé lórí mọ́ àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí kódà mo ṣe ń fún lówó wà àwẹ̀ tá a parí mo ti send owó sí inú àwẹ̀ tó parí kò béèrè owó lọ́wọ́ mi o mo ní kó send account number ó ní àwọn kan tí máa ń bá wọn gbowó táwọn èèyàn máa ń rán mi sí fún àwọn oníṣẹ́ account number owó tí mo send ṣe béèrè lọ́wọ́ tó ń ṣòwò kékeré àwẹ̀ tó parí so that ipe Yaya Gambari lọ bẹ̀bẹ̀ ìdùnnú mi ni pé kó lọ bẹ̀bẹ̀ ipe wọn wá foríjì ó ní freedom ìdùnnú mi ni kó padà ní freedom ẹ wá rí nǹkan tí mo padà kọ sí abẹ́ page yẹn ni pé Yaya Gambari go and face your life torí wípé Yaya Gambari ọjọ́ orí ẹ kéré sí ohun tó ń tẹ́rí sí ihun tójú Yaya Gambari ti rí nínú ayé ọmọ 60 years mi ò tí ì rí bí báyìí fẹ́ kó rí fún ẹ Yaya Gambari kó rí bẹ́ẹ̀ fáwọn ọmọ mi náà
mo mọ̀ọ́mọ̀ yọwọ́ lórí ọ̀rọ̀ ẹ nítorí kò lè rọ́nà kò lè ráforíjì ni tí bá ti ń dúró ló pé ń fẹ́ máa bẹ́ẹ̀ ṣe kéèsì lọ máa wé sí owó wọn dẹ̀ ní dáríjì ẹ̀ náà máa fìyà jẹ Nàìjíríà. àwọn tó dẹ̀ jẹ́ tàbí wà nínú gúrùpù tọ́nà àwọn òbẹ̀ ṣe kéèsì mọ́ mo máa tún dà pé bí a mo tún betray àwọn yẹn náà kódà ọ̀rẹ́ Gambari wà ó fẹ́ wà lára ohun tó fẹ́ dájà rẹ̀ láàrin wa nínú gúrùpù yẹn. ṣùgbọ́n fẹ́ kó lọ mọ kí ní kọ́ Gambari pé lọ fèsì láìfù ẹ yes lọ fèsì láìfù ẹ Yaya Gambari ọjọ́ orí ẹ kéré sí ohun tó ń dá sí yẹn ọjọ́ orí ẹ kéré sí ohun tó ń dá sí nítorí wípé ṣòtìrí fracas àwa tá à ń ṣe fracas àwa tá a wà line fracas tí kì bá ń ṣe ẹni tí Ọlọ́run ti kẹ́ tán tí kì bá ń ṣe tí Ọlọ́run ti kẹ́ tán bíyàn bá fi kékeré ṣe fracas kò ní rọ́nà lọ lọ́jọ́ iwájú ó máa ní problem ó máa ní problem bíyàn bá ti kékeré bẹ̀rẹ̀ fracas ó máa ní problem àwọn èèyàn máa sá fún kò ní láàánú tí ó tó máa ṣe pé àwa yìí ń sìn Ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣàánú wa Aisha mi ò rí I don't see it request padà mi ò rí ọkọ bá mi send orúkọ tó lò mi rí tí ó tó máa ṣe pé bí àwa yìí ń sìn fúnra rẹ̀ Ọlọ́run ló ń ṣàánú wa tí ó fúnra rẹ̀ Ọlọ́run ló ń ṣàánú wa fracas máa ń gba oore lára àyàn ni wàláì fracas máa ń gba oore lára àyàn ó máa ń gba àwọn olóore àwọn aláàánú lára àyàn tó ẹgbẹ̀dọ̀ máa sá fún yàn bọ̀ tó máa ń pín lọ́pẹ́lọpẹ́ pé àwa àti débi tá à ń lọ nínú ayé mo ti kọ́lé kìíní mo ti kọ́lé kejì mo ti kọ́lé kẹta mo ti kọ́lé kẹrin kí n tó wá sórí orí mídíà rárá ẹlẹ́ẹ̀kejì ń bẹ bísínẹ́sì tí mò ń ṣe ò ní í ṣe pẹ̀lú anybody business mi ò ní ṣe pẹ̀lú ọmọ Nàìjíríà kankan mi ò ní business pẹ̀lú ọmọ Nàìjíríà lẹ́yìn pé mo ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà mo make owó mo dẹ̀ ń kó mọ́tò wá sí Nàìjíríà ẹni bá need mọ́tò máa ra mọ́tò everybody fẹ́ ra mọ́tò àwọn kan mọ́ṣẹ́ wá jálẹ̀ àṣẹ ìjà àwọn mọ́tò kan láìpẹ́ yìí sí tí yàgò àwọn èèyàn wọ́n ti ń bò bìtìbìtì ó lè rí mí díẹ̀ kódà olójẹ́ tó mọ ibi tí mò ń já mọ́tò sí Nàìjíríà ó lè pé ó lè kí n post ibi tí mò ń já mọ́tò sí Nàìjíríà láyéláyé torí péjì mi ò ní never kí n wá post ibi tí mò ń já mọ́tò sí lórí péjì mi torí mọ̀ pé aláburú làwọn èèyàn aláburú pọ̀ nínú àwọn èèyàn but it's a business bẹ́ẹ̀ ni kan bá miss business nìyẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan kan ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ pé ẹ ṣe bẹ̀rẹ̀ ayé yín tẹ́ lọ ń dá sí fracas ihun tó máa ṣe yín láburú òkèrè o gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ń dá sí fracas pápá tẹ́ ń gbé Nàìjíríà ihun tó máa ṣe yín láburú òkèrè o ẹ lọ kọ sílẹ̀ o mo bá Yaya Gambari mo bẹ dúpẹ́ lọ́dọ̀ pé o ní freedom lẹ́ni mo ní freedom tó ṣe láìpẹ́ yìí torí bó ṣe tẹ́ pé o ti dà tún bí yẹn má dà sọ̀rọ̀ fracas mọ́ Yaya Gambari má ẹ̀kẹ́ anybody tún lù ẹ̀ láti attack anybody mọ́ torí ẹni tó lóun ṣe ọmọ kan tó lóun ṣe lé torí mo ti mú jẹ asunkun sí mu ni wọ́n bá tọ́jú ẹ̀ ni àkọ́kọ́ náà ẹni tí bá ń ṣe fracas ò kí ní freedom ní Nàìjíríà ẹni bá ń ṣe fracas kò kí ní freedom ní Nàìjíríà a máa wò fòtò ní ìyàwó àtàwọn ọmọ ò ní fọkànbalẹ̀ ṣòtìrí yàtọ̀ pàwọ́ yìí náà ń sìn tàbá dá Amẹ́ríkà ọlápá ń gbé l'Amẹ́ríkà lọ́kàn wá ṣe balẹ̀ láṣẹ ní freedom mo ṣe program lọ́wọ́ sí ìta gbangba ni mo wà báyìí mo ṣe program lọ́wọ́ o ò lè dánrú ẹ̀ wò Nàìjíríà o ò lè dánrú ẹ̀ wò Nàìjíríà so that ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ wà Nàìjíríà tí wọ́n ń lò yín fún fracasi wọ́n ń ba ayé yín jẹ́ ni o wàhálà wọ́n ń ba ayé yín jẹ́ ni o torí pé tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ fracasi ò kí ń bímọ rẹ o ẹni tó bá ní ìyá kì í dégbò ẹ̀yìn lọ́rọ̀ fracasi o kò sí ohun tí ò kì í ṣe lórí fracasi o ẹ wò wọ́n lè wá àtàkì ẹ lórí fracasi wọ́n ò lè ṣẹ̀wọ̀n lórí fracasi ó lè jìyà lórí fracas kò sí ohun tí ó lè ṣe lórí ọ̀rọ̀ fracas
ẹ wá bí àwa nítorí tí wá ti rí lórí fracas ọba tó níwá ló ń yọ wá náà wọ́n ti attack mi rí torí fracas wọ́n ti attack mi rí wọ́n ti gbébọn wá ká mi mọ́lé rí l'Amẹ́ríkà torí fracas Ọlọ́run ló yọ mí wọ́n ti face mi Nàìjíríà lórí fracas àwọn náà tẹ̀rí tí wọ́n dákẹ́ nǹkan ń ṣe wọ́n lè sọ ni àwọn náà tí wọ́n dákẹ́ nǹkan ń ṣe wọ́n lè sọ ni kí ló mú Yusuf máa sunkún jọ́ tí bàbá ẹ̀ kú jọ́ kejì pọ́n wọ́n àtáàkì òun tó ń sunkún báyìí táàgùn ń bọ́ lára ẹ̀ táàgùn ń bọ́ lára ẹ̀ jọ́ kejì pọ́n wọ́n àtáàkì òun mọ́lé ọlọ́pàá ló fẹ́ wá gbé yẹn o ọlọ́pàá ló fẹ́ wá gbé kí ló mú tó ń sunkún ṣẹlẹ̀ bí Saheed tó dákẹ́ àìmọye nǹkan ló ń ṣe tí ò gbọ́dọ̀ wá sọ ní gbangba torí pé tó bá wá sọ ó máa ìjáyà tó ń pè rẹ̀ yẹn kò ní rí bẹ́ẹ̀ mọ́ nǹkan ń ṣe Saheed kò ní wá sọ ni òjò ẹ̀yìn àjẹ́ tójò pa ni kò ní sọ gbangba nǹkan ń ṣe wàá ro aburú sí mi ìmọ̀ wá dákẹ́ lórí ọ̀rọ̀ tiẹ̀ tí mo rò pé ọ̀dọ̀ ẹ̀ laburú yẹn ti wá àwọn náà máa rọ́wọ́ mi wàá rí ọwọ́ mi òṣèlú rọ́wọ́ mi àjọ máa dákẹ́ ni bọ́tà ẹ mọ́ kéékèèké yẹn má tẹ̀rí sí ohun tẹ́mi yóò gbé ẹ má tẹ̀rí sí ohun tẹ́mi yóò gbé ẹ kéré lórí fracas ìyàwó Saheed gan mọ́ náà o lórí fracas Àjàlá lọ sí o mo káàsì Àjàlá níwájú zone 2 báyìí mo káàsì ẹ̀ ọjọ́ tó ń ṣe rìpọ́ọ̀tù ó ń gbọ̀n lóhùn báyìí ni ẹ̀yin ìjọba ẹ máa kàn lọ́mọ sá lọ o ẹ̀yin ìjọba fracas ò ń bímọ rẹ o fracas ò ń bímọ rẹ o ẹ̀wọ̀n tí fracas sọ àwọn lọ́ọ̀yà dì lórí social media ẹ̀wọ̀n àwọn lọ́ọ̀yà òdìdá àwọn lọ́ọ̀yà tí wọ́n lọ sí law school òbí fracas ṣe sọ wọ́n di wèrè lórí social media fracas máa ń sọ̀yàn di wèrè ni ẹ̀wọ̀n tí fracas sọ odidi lọ́ọ̀yà dà lórí social media torí bó fẹ́ dá sọ̀rọ̀ fracas kí ló dé tí ẹ lè dá kẹ́kẹ́ má dá sí ohun tí ó kàn yín àwọn odidi lọ́ọ̀yà wá di pé wọn ò ní dignity mọ́ lórí wọn ò ní dignity wọ́n gbàgbé dignity wọn nítorí fracas odidi lọ́ọ̀yà wá ń sọ̀rọ̀ bíi ordinary layman odidi lọ́ọ̀yà tó lọ sí law school ó wá ń sọ̀rọ̀ bíi layman ordinary layman tó wá pé lóòótọ́ ẹjọ́ níyàn fi ń win ní kéèsì lóòótọ́ o tó wá pé ẹjọ́ níyàn fi ń win ní kéèsì lóòótọ́ o ẹjọ́ ṣé àwọn lọ́ọ̀yà táwọn wò lórí social media ṣé àwọn yẹn mọjọ́ rò ní lọ́ọ̀yà tó ń rojọ́ tó tún tẹsẹ̀ bọnú ọ̀rọ̀ tí wọ́n gbé bó ṣe ń rojọ́ wájú adájọ́ nìyẹn ṣé kò tí wọ́n client ẹ̀ ní lẹ́wọ̀n tí wọ́n gbé lóòótọ́ lóòdodo bó ṣe ń rojọ́ wájú adájọ́ nìyẹn ṣé client ẹ̀ lọ sẹ́wọ̀n àbí lọ́yà USA tí fracas ti sọ di nǹkan míì tí fracas ti sọ di nǹkan míì tó gbàgbé dignity ẹ̀ tó di lọ́ọ̀yà tó wá dẹni tó ń jábọ́ lórí social media tí ò tún lè proof law kò lè proof law àní àgbà tí àwa tí a lọ law school àmọ́ pẹ̀lú àyè lọ law school wa yìí náà tó bá ní ká jọ rojọ́ gangan pé ẹja wa rojọ́ gangan o ká má ní ká jọ rojọ́ pé ká jọ rojọ́ gangan o ká dẹ̀ mú ẹ̀rí wa pẹ̀lú àwòṣe lọ law school ṣé àwọn lọ́ọ̀yà wèrèwèrè tẹ́ ń rí yẹn wọ́n lè bẹ̀ mí rojọ́ ṣèbẹ́jọ́ ni wọ́n ń rò tí gbogbo wa ń rí yẹn ṣèbẹ́jọ́ náà ń rò tá à ń rí yẹn ṣèbẹ́jọ́ náà ń rò tá à ń rí yẹn kò sí ohun tó gba dignity lọ́wọ́ wọn tó sọ wọ́n di wèrè fracas ló fà fracas máa jẹ́ kí èèyàn gbàgbé bí èèyàn ṣe rí inú ayé ní tó fi lè mú bàbá odindi olówó tó ń pariwo àní mo voice bàbá kan wà lọ́wọ́ mi ẹ dákun odindi olówó ni fracas sọ di fracas gbogbo wọn tó bá ti dá sí fracas máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run má dá sọ̀rọ̀ fracas o àwọn àfáà kan wà ń sí wọ́n jẹmù láwọn lọ wọn ò dá sí fracas Ọlọ́run kẹ́ wọn gan o torí gbogbo tó bá fẹ́ dìde lórí social media má dá sí fracas má wà fún fracas àwọn tó gbọ́n jù náà tó ṣe fracas àwọn tó kì í gbójú jáde
tẹ́gbọ̀n wọn tó kì í gbójú jáde tó ń ṣe fracas wọn kì í gbójú jáde yẹn àwọn náà gbọ́n jù bírú àbúrò mi pop bírú bọ́ẹ̀yìn kàkàkí àwọn náà gbọ́n jù àwọn yẹn ló gbọ́n jù lè mà dé títì wọn ṣé ní gbogbo ọwọ́ tó ń gbójú jáde tó ń dá sí fracas gangan mo rí fídíò kan tí àkúsì ṣọlá tó sọ pé kàkà kí sọ̀rọ̀ sóhun ò lè sùn fúnra kò ń jẹ́ kíyàn sùn o tó wà kí bí àwọn àyàwó ta di gíràn wo mo ṣe rí yìí sí mo jọ ẹni tí ó ń ronú àwa ti di gíràn kò sí tó lè sọ bá àwọn tí àwọn èmi ò tẹ́ ń wo bí wọ́n ti ń wúro wo mo ṣe rí náà wo fracas bó ṣe sọ odindi lọ́ọ̀yà tó ń gbé lamẹ́ríkà di bó ṣe dà ta ló lè sọ pé irú ẹni yẹn ń gbé lamẹ́ríkà fracas ló sọ di bó ṣe dà yẹn fracas ni ṣé mọ̀ pé tó wá pé èèyàn tó tí wí pé kò tí ọlọ́run tí bù ní làákàyè tọ́lọ́run ní kí ó tí ní sense odindi lọ́ọ̀yà ihun tó yẹ ká máa bá lẹ́nu lọ́ọ̀yà ni pé okay I will show you I will let you know the benefit of law ihun tó yẹ kó ṣe gangan nìyẹn pé okay I will let you know the benefit of the law odidi lọ́ọ̀yà ó wá show law ó wá ń sọ fún èèyàn lórí mídíà pé wo tí bá mú ẹ tí bá gbá ẹ mú àkọ́kọ́ ẹni tó ń ro mí mẹ́ni tó ń sọ̀rọ̀ ẹ o ẹni tó ń sọ̀rọ̀ ẹ yìí ó lè dúró tí wọ́n náà wọ́n ó máa ń nù ẹ̀ pa wọ́n náà wọ́n. Number 2 ni wípé tí màá ṣe ké bóyá fracas ti change ẹ ìlú tá a jọ wà tó mọ̀ pé lamẹ́ríkà ò gbọ́dọ̀ fọwọ́ kọ̀yàn. Ẹlẹ́ẹ̀kẹta o tún wá sọ pé èèyàn kan gbọ́dọ̀ dé state kan tó bá tó bẹ̀ máa bọ̀ New York New York tó bá gbé mi ní ìfẹ́ lọ́wọ́ tó bá pé mi ló ń bá wí o tó dárúkọ mi gangan pé Ọkanlọmọ tó bá bí ẹ̀dá máa bọ̀ New York máa kí mọ́tò mọ́lẹ̀ mo lọ New York straight nìyẹn 3 hours ni tí o tó bẹ̀ kó tó dárúkọ mi o tó bá dárúkọ mi o kó rí mi kó tún dúró bí ara kó tún rí mi kó dúró bí ara kó rí mi kó dúró wọ́n náà mo ṣe rí náà àná bàṣàrí ìyá ni mo ṣe rí mo ṣe fresh mo ṣe rí so that God fẹ́ ló ń bẹ́ẹ̀ ni wípé ihun tó fi lè mú fracas sọ àwọn lọ́ọ̀yà di wèrè lórí social media mo bẹ́ẹ̀ ìwọ ọmọ ìyá mi má bá wọn dá sọ̀rọ̀ fracas o má gbójú jáde pé òun náà wọ́n fẹ́ máa ṣe fracas o Gambari bọ́lá wọn ti ṣe un bẹ́ẹ̀ yẹn má dá sí fracas mọ́ má dẹ̀ dá sọ́jọ́ tí ó bá kàn ẹ̀ má dá sọ́jọ́ tí ó bá kàn ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké tó kù tó ń ṣe yẹn ìwọ fà wọn yẹn lẹ̀ wọn ò tí ì second side of life gangan wọn ti mọ̀ pé tọlọ́mọ mà ló ṣòro kókó làwọn aṣojú lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kókó láṣojú lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn kọ̀ọ̀sán kódà yìí láàkọ́sọ̀ ọ̀dẹ́ àdé ọ̀sán o ẹni tọ́wọ́ bá tẹ̀ wọ́n spanner loss ni o lórí níta jọ́ fàyè wọ́n spanner loss ni o èmi dẹ̀ ń sọ fún yín pé ẹni bá mọ̀ pé lóòótọ́ lódodo òun ní kéèsì pẹ̀lú Ọkanlọmọ wá bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà àní ìtẹ́yà yìí tó ń pariwo náà tó ń sọ pé kíní kan tó bá bí dákú bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà náà ẹ má kó òun ní kéèsì pẹ̀lú mi gangan o wá bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà ṣebí aṣáàrípà àfáàyín kan wà l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ ń sìn tó bá pé lóòótọ́ ni intanet sọ pé ó fẹ́ bá ìyá àfáàyín sùn ó fẹ́ fún ìyá àfáàyín ní ládì ẹ sọ fún àfáàyín tá àfáàyín yóò bá mi ṣẹjọ́ kó tó kúrò Amẹ́ríkà kò ní ṣoríire kò ní jèrè àná dẹ̀ nìyí ẹ sọ fún àfáàyín yẹn tó bá pé lóòótọ́ ni tẹ́lẹ̀ pé ó fẹ́ bá fẹ́ ná ìdí ìyá àfáàyín ó fẹ́ bá ìyá àfáàyín sùn ẹ̀ yẹn tá àfáàyín ò bá mi ṣẹjọ́ kó tó kúrò Amẹ́ríkà kò ní jèrè ó máa ṣòfò gbogbo àwọn ọmọ tó bí ni kódà mi ò fọ́ anybody ẹ má pé lóòótọ́ lódodo òun ní kéèsì pẹ̀lú Ọkanlọmọ kó wá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà lọ́sí l'Amẹ́ríkà yìí wọn ò ní ṣe ẹjọ́ kan wá gbẹ̀bí fún aláàrẹ kan gbàgbé fẹ́ lẹ́bi kò dẹ̀ sẹ́ẹ̀dì kó sọ̀rọ̀ l'Amẹ́ríkà ẹ̀yin tẹ̀ ní ẹ̀rí lọ́wọ́ Nàìjíríà láti lè máa ṣe jungle justice náà ó lè rí jungle justice l'Amẹ́ríkà
àní tó ń pariwo tó ń gbó bí aya tó ń lọ́yà ihun tí mò ń sọ fúnjọ́ tó wà ní Saudi ni pé mo dárúkọ ẹ̀ ńgbà yẹn mo ní pé ìwọ lágbájá ọmọ ìfẹ́ dárúkọ ẹ̀ mọ́ sí ni torí ìyá kẹsẹ̀ ti bẹ̀ ń gbé kí n filẹ̀ mo ní ìwọ lágbájá mo ní tó bá ti tó bẹ̀ wá bá mi ṣẹjọ́ tó bá dé mo ní pé ẹni tó fi ṣèwé ó parọ́ fún ìjọba ni mo dárúkọ ẹ̀ náà mo ní ó parọ́ fún ìjọba Amẹ́ríkà pé ẹni tó fi ṣèwé o arẹ́njì ni tí n bá parọ́ mi wá bá mi ṣẹjọ́ ó jẹ́ wá mi ṣẹjọ́ wá bá mi ṣẹjọ́ náà. Saheed Shittu tá à ń sọ yìí wọ́n ti ń wá nílé ẹjọ́ ń sìn ó ti lé lọ́dún méjì ó ní oríṣiríṣi bench warrant lórí tó ń sá kiri tí ò yọjú tó ń sá kiri tá a dẹ̀ mọ̀ pé àsìkò ni o ọjọ́ ni o ọdún ni o ìgbà ni o Ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n mọ̀ pé wọ́n máa tẹ̀ ńjọ́ kan. now lẹ́yìn ìgbà tó wọ́n wá Saheed nílé ẹjọ́ yìí òun náà wá gbégbèsè láti gbé àwọn èèyàn lọ sí ilé ẹjọ́ gbogbo àwọn tó ń wá gbé lọ ilé ẹjọ́ pátá àyínìke àyínìpadà àwọn yẹn padà yọjú sí ilé ẹjọ́ àwọn tó wá gbé lọ ilé ẹjọ́ yìí látòrí alibabowi afa wahab látòrí baba bariga afa sakama afa kílókò àbáyé tí ń jẹ́ náà owó fíìtì mi òkúta gidi gbogbo àwọn tí Saheed wá gbé lọ ilé ẹjọ́ yìí pátá kò wá sẹ́ni tí ò yọjú sí ilé ẹjọ́ ìwọ tó tún wá gbéyàn lọ ilé ẹjọ́ kí ló dé tí wọn náà tún wá ń sá ilé ẹjọ́ ipò tún gbéyàn lọ ilé ẹjọ́ àwọn ní ẹ̀rí tó dájú lọ́wọ́ pé ó ń parọ́ mọ́ àwọn ni lórí nǹkan tó torí ẹ̀ gbé àwọn lọ ilé ẹjọ́ wọ́n bá wọn ní ẹ̀rí lọ́wọ́ àáfàá alibabowi ó gbé lọ ilé ẹjọ́ ó yọjú sí ilé ẹjọ́ kò sá ilé ẹjọ́ títí di ìsìn kò sá. bákan náà bàbá bàrígà ó gbé lọ ilé ẹjọ́ àdìyó ò sá ilé ẹjọ́ títí di ìsìn àdìyó ò sá. bákan náà sakama ó gbé lọ ilé ẹjọ́ sakama náà ò sá ilé ẹjọ́ títí di ìsìn yìí. bákan náà òkúta gidi owó fìtì mi ó gbé lọ ilé ẹjọ́ owó fìtì mi náà mà sá ilé ẹjọ́ débi wípé àwọn tó gbé lọ ilé ẹjọ́ yìí wọ́n tún padà kàńtà ẹjọ́ ẹ wọ́n tún gbàdà gba bench warrant àti yẹ lórí tó bá pé lórí òdodo ló wà tó bá pé lórí òdodo ló wà kí ló ń sá kiri fún tó yọjú sí ilé ẹjọ́ tó bá pé lórí òdodo làwọn lọ́ọ̀yà yín wà tí wọ́n pé bóyá wọ́n máa wọ náà Ọlọ́run nírọ̀rùn kí ló tí wọ́n ní pé kẹ́ ẹ má yọjú sí ilé ẹjọ́ kí ló kẹ́ ẹ má yọjú sí ilé ẹjọ́ ó túmọ̀ sí wípé ẹ ṣeun tẹ́ ẹ̀ ń ṣe nítorí t'Ọlọ́run ẹ wá da síláàmù láàmú nítorí ẹ̀hún tẹ́ fẹ́ jẹ ẹ gbọ́ ẹ wá da síláàmù láàmú nítorí ohun tí ẹ fẹ́ jẹ ẹ ṣe nítorí t'Ọlọ́run tẹ́ bá ṣe nítorí t'Ọlọ́run ni ẹ ní ṣe tán kó wá dá pọn kí ẹ má wá lè dúró lórí pé ohun tí mò ń ṣe orí òdodo mo wà náà orí òdodo mo wà ó túmọ̀ sí wípé nísìn gbogbo ayé ti mọ̀ pé alábòsí ní ẹ̀lú lọ́ládé lọ sórí cash app request owó kí n send ẹ̀ sí ẹ ṣùgbọ́n request orí cash app ẹ ṣùgbọ́n ó túmọ̀ sí wípé gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀yin gangan fúnra yín ẹ ti mọ̀ wípé ẹ lè rí justice níwájú ìjọba ẹ lè rí no má ní justice ẹ lè jẹ lọ níwájú ìjọba ṣẹ́ni tí ò lè jẹ lọ níwájú ìjọba ló máa ń fẹ́ jẹ lọ níwájú Ọlọ́run ṣebí ìjọba ló ń pè yín ìjọba ayé ló ń pè yín tẹ́ ń sá yìí lórí àwọn aburú tẹ́ ń ṣe ìjọba ayé ń pè yín ẹ̀ ń sá ẹ wá lérò pé kẹ́ ná owó láti pé kí ẹ má yọjú ó lè yọ yín níbi ìdájọ́ Ọlọ́run wàhálà ẹ lè sá níwájú Ọlọ́run kẹ́ ẹ sá títí níwájú èèyàn
ẹ lè sá níwájú Ọlọ́run bẹ́lẹ̀ ta ṣe ìdájọ́ ayé náà máa ṣẹlẹ̀ lẹ́yìn lórí. Now kí wọ́n summarize topic mi gangan ni wípé gbogbo ayé náà ti rí ń sìn pé àwọn ará bíbá yìí wọn ò ṣe ohun tó ń ṣe nítorí t'Ọlọ́run. Gbogbo ohun tí wọ́n ń ṣe wúrúwúrú nítorí ayé ni, wọn ò ṣe nítorí Ọlọ́run. Ló já sí pé gbogbo ohun tẹ́yìn ń gbà lẹ́tọ̀ọ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yin ò fẹ́ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ tiwọn. Ẹ̀yin ò fẹ́ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn. Ṣé tí ẹ bá wá fún àwọn èèyàn lẹ́rọ̀ ṣ'Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín ni? Ọlọ́run á gbà lọ́wọ́ yín ní ìlọ́po Ọlọ́run á gbà lọ́wọ́ yín. Torí wípé ayé yìí tí a jọ wà yìí Ọlọ́run fún ara ẹ̀ ló ní pé wà fáná bá dàkún àlàbá délé darajati. A lè jura wa lọ lóòótọ́, a náwó lọ́wọ́ jura wa lọ, a ní gbogbo nǹkan jura wa lọ, ṣùgbọ́n kankan tí Ọlọ́run ò fún yín tí ẹ ní òun ní pé ẹ ní ìtẹ́lọ́rùn. Ẹ ní ìtẹ́lọ́rùn. Gbogbo ohun t'Ọlọ́run bá fún yàn bọ́lọ́run bá ti yọ ìtẹ́lọ́rùn kó ń bẹ kò ní nǹkan kan. Lèmi ṣe máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àfádátí ní kànáà àtòkù làázá wàhálì àzá àházù mi kànáà. Ìtẹ́lọ́rùn ló ń fi ṣe mí ní bí mo ṣe rí. So that now àwọn èèyàn máa béèrè pé wáyé jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe wá ń lọ sọ́dọ̀ wọn. Ẹ jẹ́ n sọ tọrọ fún yín. Èèyàn tí ò bá ní ẹ̀mí, tẹ́ẹ̀mí ẹ̀ ò bá gbé tán pé gẹ́gẹ́ bí àwa last man standing mi last man standing ẹni tẹ́ẹ̀mí ò bá gbé tán kò lè bá àwọn ará bíbá ìṣe ẹjọ́ kan máa frustrate ẹ̀. Wọ́n máa frustrate onítọ̀hún débi wípé èèyàn tó bá ní ohun tó ń mú láyé tó dẹ̀ níbi tó ń lọ láyé lóòótọ́ tó dẹ̀ pé lóòótọ́ o Ọlọ́run kò fẹ́ wàhálà á mọ̀ pé táwọn ará bíbá ìbá ti gbé wàhálà wọn dé àfi kóhun tètè ya yẹra fún wọn. Ló fà lẹ́ fi rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ ń bá wọn pé ó dá mo tọrọ àforíjì. Àbí yẹ́sì àlùnákà ṣé tá bá ní kó máa ṣe lọ kó máa fà á lọ ẹ bú àfa ẹ̀ ó bú yín padà ṣùgbọ́n torí pé wọ́n frustrate ẹ̀ àbí jackmud àbáwọn tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni kan tí mo wá fẹ́ sọ fún yín sìn òun ni wípé ṣé tí gbogbo àwọn aláìṣẹ̀ tẹ́ ń fìyà jẹ tẹ́ lérò wípé nítorí Ọkanlọmọ ẹ fẹ́ máa fìyà jẹ àwọn aláìṣẹ̀ wá ìtẹ́ ẹ̀fà àwọn aláìṣẹ̀ lẹ́ jẹ́ káwá jọ fèsì ara wa. Èmi Ṣákírù ọmọ Álímì kò wé last man standing èmi ò sá fún yín o, èmi ò dẹ̀ bẹ̀rù o, èmi ò dẹ̀ fọ́ o, èmi ò fọ́ rárá o, mi ò sá o. Ohun tí mò ń ṣe yìí mo bọ́ba tó ní mí dà níyàn ẹ̀ ni o. Ẹ̀bẹ̀gbọ́n mo bọ́ba tó ní mí dà níyàn ẹ̀ ni o. Mo dẹ̀ mọ̀ dájú wípé pẹ̀lú gbára lọ́lọ́run tí mo gbára lọ́lọ́run wà inna judana lahumul galib èmi ni máa borí yín. Èmi ni máa borí yín pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run. Mo dẹ̀ fẹ́ ká mọ̀ kíní kan dájú. Ṣé tí láàrin èmi àti yín gangan láàrin èmi àti yín àwa mẹ́rin kan wà lọ́dọ̀ tiwa àwọn mẹ́rin kan wà lọ́dọ̀ yín. Tí a bá jọ dúró tira wa ẹ rí wípé láyé tájọ wà yìí ẹ lè lọ. Mo ti sọ yọ́ tó ti pẹ́ tó bá ní ìbẹ̀ àti Saheed Shittu wájọ́ ń fa wàhálà mélòó lára Saheed mélòó ní gbogbo ara ẹ̀ ṣe bóun ló ti darúgbó òjijì yẹn. Yìí tó dẹ̀ ń ṣe láàrin Sars Jamiu àti Labaika the Christ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fèsì náà Sars Jamiu tó ṣe rọ́nà lọ. Òun ń pè yín ilé ẹjọ́ tó bá tẹ̀yìn bá tó bẹ́ẹ̀ yọjú sí ilé ẹjọ́. Fẹ́kí lóòótọ́ ló yóò dodo lẹ́wà. Ẹ yọjú sí ilé ẹjọ́ kẹlẹ́bàṣẹjọ́ ilé ẹjọ́. Ẹlẹ́ẹ̀kẹta
èyí tó ń ṣẹlẹ̀ láàrin bàbá kí ó gba góòdì àti Kàfílátù Káwọ́là èmi ò fẹ́ wọnú ọ̀rọ̀ yẹn púpọ̀ mọ́ torí pọ́dọ̀ yẹn ti débi tó yẹ kó dé gangan ó ti débẹ̀ gangan ó ti yes umu gan ti gbóhùn yẹn ó ti mọ̀ pé nóbì ṣeré ó ti mọ̀ pé confam lélẹ̀ ṣé láàrin àwọn méjèèjì yẹn náà Kàfílà lè lọ lára bàbá kí ó gba góòdì ni ká dá láyé kán tó lọ tún dá lọ́run ṣé Kàfílà lè jàre bàbá kí ó gba góòdì ni Kàfílà ò lè jàre akéwù gba góòdì torí pé gbogbo ayé mọ̀ wípé kò síbi tí akéwù gba góòdì ti lanu báyìí tó dárúkọ Kàfílà yìí tó sọ̀rọ̀ Kàfílà ra kó sọ̀rọ̀ ẹ̀rí so that kò lè lọ láyé kò lè lọ lọ́run àbí ká wá ní pé láàrin bàbá ń Bàrígà àti Alif Jago ẹ jẹ́ ká jọ wò láàrin àwọn méjèèjì yẹn náà ta la lábòsí ta ló tàlú ẹ̀ ta ló fẹ́ràn ọ̀lú ẹ̀ ta ló fẹ́ràn ọ̀lú ẹ̀ ta ló tàlú ẹ̀ ògo Ìlọrin tí gbogbo wọn fẹ́ gbógun tì lé nìyí ọjọ́ ta máa dé ògo Ìlọrin lẹ̀ sábà bí nítorí àwọn tó ń bú àwọn àáfàá wa náà látorí ẹ̀ dálẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ ni àkọ́kọ́ tẹ́ pé àkọ́kọ́ ní fókọ́sì lórí Saheed Shittu náà ni Fúlàní ṣe wá dẹni tó wá ń pọn Saheed lé ní ta ló ṣe àbòsí ta ló jàǹbá àmánà láyé àtàlẹ̀kìyámọ̀ so that gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ń sìn láàárín àwa mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yìí ẹ jẹ́ ká dá láyé lójú ọ̀nà bóyá tọ́ bóyá yẹ gangan ta ló máa jẹ̀bi ta ló máa jàre pé ká dá láyé gangan bó ṣe tọ́ bó ṣe yẹ gangan láyé ta ló máa jẹ̀bi ta ló máa jàre àní láàrin mi àti Saheed Shittu mo béèrè kán ní kájọ wá rojọ́ láyé kájọ wá lo ọjọ́ láyé pé ok láàrin mi Saheed o kí ló ń ṣe láàrin mi Saheed gangan o gbogbo ayé ló mọ̀ pé Saheed ló bẹ̀rẹ̀ aburú èmi wá defend ni Saheed ló wá attack gbogbo ayé ló mọ̀ láàrin sars Jamiu Adégúnwà àti Yusufu gbogbo ayé ló mọ̀ wípé Yusufu ń lo owó agbára lórí sars Jamiu lọ́jọ́ tó ti pẹ́ ni ó ń lo owó agbára lórí sars Jamiu ni àmọ́ gbà tó Ọlọ́run wá ní kí sars Jamiu náà dé láti pé kí Ọlọ́run fẹ́ ní kí sars Jamiu náà wá gba ẹ̀san aburú tó ń ṣe fún wọn kí ló ń sá ní kóòtù fún. àná ṣe fídíò lórí sars Jamiu episode 1 episode 2 episode 3 episode 4 till episode 6 gbogbo episode yẹn kí ló tó kó lọ kóòtù nísìn pé orí òdodo ló wà. àbí lórí akéwù gba góòdì àti Kàfílátù Káwọ́là gbogbo ayé ló mọ̀ pé Kàfílà gan sọ láì mọye gbà pé Ọlọ́run lo akéwù gba góòdì láti ṣe oore tó pọ̀ fún wọn nínú ayé òun. kódà ìṣòro tó bá Kàfílà tó fi di pé ó pàdé lọ́yà Ọlọ́run lo akéwù gba góòdì fún wọn náà ni àti Kàfílà àtọkọ ẹ̀ lọ́yà wọ́n sì jẹ bàbá akéwù gba góòdì owó tó lé ní 12 million títí dàárọ̀ yìí ẹni tó wá ràn yín lọ́wọ́ tó ṣàánú yín ó tún wá gbógun tí ó tún bà lórúkọ jẹ́ ṣọ́lọ́hún wà ní dání kọ́lọ́hún tó wá dá wọn ní ẹjẹ́ wa lọ dá nílé ẹjọ́ wọ́n ní kí wá lọ dá nílé ẹjọ́ wọ́n tún wá dé ilé ẹjọ́ wọ́n ti gbogbo tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ kẹ́nìbọ̀dì máa sọ lórí social media àwa dákẹ́ àfọwọ́lẹ́rán ó tún fò bọ́ tánjọ́ kejì ó tún wórówóró àwọn oníkàtà máa sọ lé lórí. àánú àfa làbíbù ló kàn ṣe mí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ àánú àfa làbíbù ṣe mí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ ká dá láyé ká tó lọ dá lọ́run so that ti Fúlàní àti bàbá ń bá dígà náà bí wọ́n ṣe sọ àwa tájọ́ ń fa ọ̀rọ̀ yìí onípa àtònígẹ̀ ni wá láyé àtàlẹ̀kìámọ̀ Ọlọ́run máa dá ẹjọ́ yẹn ká tó dá kìámọ̀ ṣùgbọ́n mo wá fẹ́ pé ẹ̀yin kọ̀ọ̀kan tí á sí pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tẹ́yin náà náwó sí àbí tẹ́yin náà ń sọ́pọ́ọ̀tì wọn ipe ní rí justice bí mo ṣe sọ́lẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí
bí mo sọ lára mẹ́rẹ̀ẹ̀rin yìí kò dàrú, gbogbo ayé mọ̀ wípé kò dàrú, gbogbo ayé mọ̀ wípé lọ́dọ̀ àwa mẹ́rẹ̀ẹ̀rin yìí àwa la ní ààrẹ láyé àti wájú Ọlọ́run. Tí ẹ bá náà pa àwa kọ́ la ní ààrẹ láyé, ẹ jẹ́ káwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn kájọ kóra ọ̀rọ̀ síwájú ẹjọ́ gangan, iwájú ilé ẹjọ́ gangan, káwa máa ṣe kéèsì yẹn lọ́tọ̀ọ̀tọ̀, kí máa Saheed jọ fèsì ara wa, kí Saheed Jamiu àti Yusufu kọ́ fèsì ara wọn pẹ̀lú ẹjọ́ tó wà ní kóòtù, tí bàbá Akéwà Gold àti Kaola kọ́ fèsì ara wọn, kí Fúlàní àti Gambari kọ́ fèsì ara wọn nílùú Ìlọrin, kọ́jà lọ fèsì ara wọn nílùú Ìlọrin, káwá wẹ̀ ń tọ́lọ́hún máa gbé èrè fún àti ẹ̀bí fún. Ṣùgbọ́n gbẹ̀yìn tẹ́ wá dúró ǹdó pé àní rí justice tọ̀, àwọn oníkọ̀tà fẹ́ ṣe mọ́ o fún yín o, a kó gbẹ̀ síwájú Ọlọ́run, a kó gbẹ̀ síwájú Ọlọ́run, torí pé mo gba kọ́ọ̀lù tó pọ̀, ẹni pọ́dọ̀ tí mo ń sọ yìí ó mú wáàsí dání, ó dẹ̀ mú òdodo ọ̀rọ̀ dání, ìgbà kọ́ọ̀lù tó pọ̀, pàápàá jùlọ lórí bàbá wa kan tọ́lọ́run ń lò lórí dáadáa tí bàbá náà ti ṣe fún Islam, àti dáadáa tí bàbá náà tó ṣe sínú family house wa ní Markaz, àti dáadáa tí bàbá náà tó ṣe lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n tó já sí pé lórí pé àní rí justice ló ń bí àwa nínú. Mo dẹ̀ fẹ́ ká mọ̀ kíní kan dájú pé èmi ò Ṣákírù Bọ́nà Álẹ́mì, èmi ò ń fọ́ mi bẹ̀rù anybody láyé o, mi ò bẹ̀rù anybody, mi ì ní olùbẹ̀rù kankan, ṣùgbọ́n mo ní onítìjú, mo ní onítìjú ṣùgbọ́n mi ò ní oníbẹ̀rù. Who he be, kò sípò tó bá wà láyé, kò sípò tí yàn bá wà láyé, mi ò ń fọ́ fún yàn, mo máa ń respect èèyàn ni, mo dẹ̀ máa ń tijú èèyàn. Mo lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò sí oore kan tẹ́nìkan láàmì láàgùn ẹ̀ lórí social media yìí pé lágbájá ló la lágbájá ní àgùn oríire kan, kò sónítọ̀hún. Gbogbo ohun tí yàn ń ṣe lóríire lọ́ba tó ní mí ti ní kí n ṣe kí n tó dórí social media. Mo ti lọlé kéwú níwọ̀nba, mo kàwé níwọ̀nba, àmọ́ lóríire gangan mo ti kọ́lé, mo ti ra mọ́tò tí ò ń ṣe kìnní tí ò ń ṣe kìnní tí ò ń ṣe kẹta, alhamdulilayi. Mo ti lọ sí Mọ́kà tí ò ń ṣe kìnní tí ò ń ṣe tí ò ń ṣe kẹta, mo lọ sí Umura, mo ti lọ sí ìlú òyìnbó, mo ti kọ́ ọmọ mi wá sí ìlú òyìnbó, àwọn ọmọ mi tún kàwé ní ìlú òyìnbó. Gbogbo eléyìí náà azami fọdí lè rọ́bì, àánú Ọlọ́run ni. Kò ń ṣorí mídíà ìrìyàn kan ti wá láàmì ní àgùn oríire kan, ṣùgbọ́n gbogbo ẹni tó bá ṣoore fún yàn kíyàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kíyàn dẹ̀ kí onítọ̀hún náà. Ẹni tó wá láyàn lágùn oríire, inú oríire tíyàn wá ṣe nínú ayé òun ni pé kí Islam yàn lè pè kíyàn lọ sí Mọ́kà. Bàbá Akéwà Gold ló la Saheed ní àgùn Mọ́kà láyé ẹ̀, àwọn tó kọ́ wọn ní Mọ́kà. Ṣáà mọ̀ nǹkan tó ṣe fún bàbá Akéwà Gold lórí social media ni. Ṣùgbọ́n bó ṣe lè hùn kó rí, èèyàn láti ní àwọn onítìjú. Tí bàbá Akéwà Gold bá wá pè mí lénìí, wọ́n wá bẹ̀ mí, torí wọ́n máa bẹ̀ mí ní o, wọ́n ti gbọ́dọ̀ kì mí mọ́lẹ̀ jù. Wọ́n máa bẹ̀ mí ní pé Ọkanlọmọ, bàbá wa yìí tó já sí wípé àtijọ́ ń báyé wa bọ̀, kò ṣọdún 15, kò ṣogún ọdún. Mi ò ní fẹ́ kó já sí pé ọ̀rọ̀ Saheed ló máa wá sọ mí dọ̀tá bàbá yìí. Nídìí eléyìí, àwọn nǹkan kan tí ó bá ń ṣẹlẹ̀ tí ò tẹ́ lọ́rùn tó ń dùn ẹ́ lára bàbá yìí, Ọkanlọmọ, yọ̀ǹda gbogbo ẹ̀ fọlọ́run, fílẹ̀ fọlọ́run. Ṣe bí bàbá yìí, èmi náà ń bá jà wípé wọ́n bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Saheed pé mi ò gbọ́. Ìwọ dẹ̀ ń gbèjà mi nítorí ọ̀rọ̀ Saheed. Ọkanlọmọ, fílẹ̀, mo yan, kódà mo ṣe tán láti ṣe ohun tí bàbá yẹn bá fẹ́ lórí ọ̀rọ̀ Saheed. Wàláhì tàlá Akéwà Gold sọ bẹ́ẹ̀ fún mi. Ìhun tí bàbá yẹn bá fẹ́ lórí ọ̀rọ̀ Saheed yìí náà, Akéwà Gold ni mo ṣe láti ṣe fún bàbá yẹn. Tó yẹ pé torí ọ̀rọ̀ Saheed ni mo wá di ọ̀tá bàbá yìí.
àwọn fi gbogbo táwọn àwọn yọ̀ǹda gbogbo ọ̀rọ̀ yẹn fún Ọlọ́run torí wọ́n yẹ kó yà yín lẹ́nu tẹ́ bá padà gbọ́ pé bàbá tó gba góòdì dáríjì Saheed Shittu ohun tí mo ti mọ̀ ń pa ẹ̀ ni o tẹ́ bá padà gbọ́ pé akéwù gba góòdì padà ṣe àforíjì fún Saheed ó dẹ̀ padà gbẹ́jọ́ wọ́n padà gbẹ́jọ́ Saheed kó ní kóòtù wọ́n yá fi Saheed ihun tí mo ti gbọ́ ni tí mo dẹ̀ ti mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n bàbá ṣetán láti ṣe torí pé wọn ò fẹ́ jẹ́ kí àjọṣe àwọn àtẹni yìí wọn ò fẹ́ kájọṣe yẹn wọn ò fẹ́ kó pin nítorí ọ̀rọ̀ Saheed tí wọ́n á fi lè mú bàbá kí ó gba góòdì wá fi lè yànda ọ̀rọ̀ Saheed tí bàbá kí ó gba góòdì bá fi lè yànda ọ̀rọ̀ Saheed lénìí pé àwọn yànda ọ̀rọ̀ Saheed o kí wá ló tún kù tèmi tún ń ṣe lórí ọ̀rọ̀ Saheed ajá sí wípé bí àbárẹ̀ ẹ̀tọ́ yẹn gbà láyé fún bàbá kí ó gba góòdì ajá sí pé Ọlọ́run máa bá wọn gbà lálùkìyámọ̀ ajá sí pé Ọlọ́run máa bá wọn ṣe kí ni Ọlọ́run ó bá wọn gbà lálùkìyámọ̀ àmọ́ kò sí ní tó burú jù kíyàn tìjú ẹni tíyàn bá nífẹ̀ẹ́ bàbá kí ó gba góòdì mo tìjú yín torí pé mo nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà wá tìjú ẹni bàbá yìí torí ẹ nífẹ̀ẹ́ bàbá náà ṣùgbọ́n ó kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mùdírù mọ́ríkàsì o kò dẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́rin ògo ọlọ́rin o kò dẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹjọ́ míì pẹ̀lú tìjọba o àmọ́ mo fẹ́ fi kíní kan dá yín lójú pé láàrin èmi àti Ọlọ́run àti bàbá kí ó gba góòdì wọ́n ṣetán láti ṣàforíjì láti yọ̀ǹda nítorí bàbá yìí wọn ò fẹ́ ṣe bàbá yìí wọn ò fẹ́ ṣe bàbá yìí torí pé àwọn kan wà nínú ayé tó bá ní pé wàá rí àwọn kan wà nínú ayé tó wá sọ pé wàá rí ṣòdìrí tí ò bá tètè yẹra kò sún tó máa rí kọjá omi ojú ẹ o kò sún tó máa rí kọjá omi ojú ẹ o kò dẹ̀ sí tó dẹ́rù bàbá kí ó gba góòdì wọn ò dẹ́rù bà wọn o ṣùgbọ́n tó bá ti lọ́mọ ẹ̀sìn bàbá yìí ti ń sponsor bàbá kí ó gba góòdì nínú Ramadani ó ti lé lọ́dún 15 àyìnmọ́yé nǹkan míì wà tí bàbá kí ó gba góòdì náà fẹ́ ṣe fún ẹ̀sìn tí wọ́n nílò pẹ̀lú ẹ̀sìn tó já sí wípé tí bàbá yóò bá ṣe ohun tí wọ́n bá tún rò síwájú kan rò sẹ́yìn kó má tún lọ dí ẹ̀sìn lọ́wọ́. àmọ́ kí ni kọ́tẹ́ fẹ́ sọ ni wípé èmi bàbá kí ó gba gold ẹ̀yin ni mo tijú mo dẹ̀ gbọ́ mo dẹ̀ gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi sọ mo gbọ́ mo gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi sọ kódà láàrin mi àti bàbá náà tẹ́ bá sọ pé Ọkanlọmọ nǹkan báyìí ló fẹ́ lórí ọ̀rọ̀ bàbá náà bàbá kí ó gba gold máa ṣe fún yín bàbá máa ṣe fún yín àwọn fẹ́ kẹ́ lọ́mọ kíní kan dájú wípé bíyàn ṣe lè hùn kíyàn ga tó nínú ayé kó ga tó lọ́hùn bíyàn ṣe lè hùn kíyàn tóbi tó láyé èèyàn tóbi tó lọ́hùn bíyàn ṣe lè hùn kíyàn pọ̀ tó láyé èèyàn pọ̀ tó lọ́hùn èèyàn pọ̀ tó lọ́hùn àmọ́ gbogbo tó bá kù lábẹ́